ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn Òjò Àánú. Òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ètè fún wa. Àdúpẹ́ o nítorí pé ṣé torí pé àmì yín dúró láéláé. Ẹ̀yin Ọlọ́run lánàá lónìí àti ti láéláé. Bàbá gba ọpẹ́ wa. Mo gbàdúrà bá ti ń lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù Kristi yìí wá ṣí. Ìmọ́lẹ̀ Ọlọ́run tàn sí ọkàn wa. Ọ̀rọ̀ Ọlọ́run yé wa àti gbé sínú ìwà àti ìṣe wa ó sì rọ̀ wá lọ́rùn. Ògo Ọlọ́run yóò fara hàn. Mo gbàdúrà lórúkọ Jésù àbíkú sínú òpè Jésù Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run tún kọ ọjọ́ méjì mẹ́ta kan lórí ẹ̀kọ́ Bíbélì ní ti èdè Yorùbá tá à ń pè ní Òjò Àánú. Lórúkọ Jésù Òjò Àánú á rọ̀ lé yín lórí tìlétìlé tẹbítara tọmọtọmọ tọkọtaya lápapọ̀ ní ìdílé yín lórúkọ Jésù. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ní àwọn ìbéèrè kan tó ń wọlé. Àwọn ìbéèrè kan tó wà jẹ́ pé ó ti fẹ́lẹ́ jù. Kò yẹ kí ọmọ Ọlọ́run máa béèrè irú ìbéèrè bẹ́yẹn. Ó ti fẹ́lẹ́ kò jinlẹ̀. In fact kò tí ì dé ìkórìtà tá a lè sọ pé ó yá o ẹ jẹ́ ká fi start ká fi kọ́ ẹ̀kọ́ Bíbélì. Ṣùgbọ́n àwọn ìbéèrè kan wà jẹ́ pé mo gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ní agbára púpọ̀. So lára ìbéèrè yẹn ni ìbéèrè kan tí àwọn arábìnrin kan fi ṣọwọ́ sí wa. Wọ́n ní nínú Bible study church wọn ló ti ìbéèrè yẹn ti jẹ́ yọ. Ọ̀rọ̀ yẹn gùn díẹ̀ mi máa kàn brief ẹ̀ ní mi níka ìbéèrè nìkan ni màá kà sí wa. Wọ́n á ní ẹnìkan wá béèrè ìbéèrè yẹn lẹ́yìn Bible study wọn. Wọ́n ní pastor wọn bínú díẹ̀ pé kí ló kàn máa ń ṣe ẹ̀yin Kristẹni tó jẹ́ pé àwọn ìbéèrè burúkú lẹ máa ń béèrè pé èyí tẹ́ ti mọ̀ tó dáa mú wá sí ojúṣe ìwà àti ṣe yín èwo lẹ wá ń béèrè tí ó ní túmọ̀ yín. Wọ́n lọ́jọ́ yẹn tí pastor wọn fi ní yé wọn ni wípé àwọn ọ̀rọ̀ kan wà ní Bíbélì tí ò yé èèyàn Ọlọ́run nìkan ló lè mọ̀ díẹ̀ mọ́ ara ẹ̀. So wọ́n á ní kò sí ìbéèrè nínú Bíbélì tàbí ọ̀rọ̀ kan wà nínú Bíbélì tó jẹ́ pé Ọlọ́run nìkan ló yé kò yé wa kò sí èyí tí ò yé wa bẹ́ẹ̀. In fact ibi tí Bíbélì tó dáa sí ni wípé Bíbélì ní agbára láti túmọ̀ ara ẹ̀ nígbà tí ọ̀rọ̀ kan bá jẹ́ inú Bíbélì ọ̀gán láti rí dáhùn àwọn ìbéèrè wọ̀nyẹn. Téèyàn bá dẹ̀ sọ nǹkan nù tí ò tí ì rí ìyẹn ò túmọ̀ sí pé kò sọnù kò tí ì rí ni. So téèyàn bá ní ìbéèrè tí ò ní òye kálí mi ni pásítọ̀ máa sọ fún un pé ọ̀rọ̀ yóò tí ì yé mi o ẹ fún mi lọ́jọ́ méjì ẹ jẹ́ n lọ ṣèwádìí ẹ̀ torí iṣẹ́ pásítọ̀ náà láti ṣèwádìí ọ̀rọ̀ Ọlọ́run. So ẹ jẹ́ kí wọ́n lọ sínú ìbéèrè yẹn gangan. Ìbéèrè yẹn òun ló mú kí kémi ní àkórí ẹ̀kọ́ tòní. Ìbéèrè yẹn lọ báyìí pé wọ́n ní in the book of Luke chapter 22 mò ń kà bó ṣe béèrè gangan chapter 22 verse 36 Jesus asks his disciples to buy swords. Why did he say that? Was he encouraging violence? In terms of yẹn ni wípé nínú ìwé Luke chapter 22 verse 36 orí kejìlélógún ẹsẹ̀ kẹrìndínlógójì wọ́n ní Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé kí wọ́n lọ ra idà. So wọ́n ní kí ni díẹ̀ Jésù fi lè sọ bẹ́ẹ̀ kan lọ ra idà. Wọ́n ní ṣé ká sọ pé Jésù fẹ́ kó àwọn alákatakítí jọ ni. Ìbéèrè yẹn pa mí lẹ́rìn díẹ̀ pé ṣé Jésù fẹ́ kó àwọn alákatakítí jọ ni. Olúwàpá tí kókó ẹ̀kọ́ tòní fi sọ wípé why Jesus asked his disciples to buy sword. Èrèdí tí Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n lọ ra idà. Òótọ́ ni kì í ṣe ìbéèrè burúkú rárá. In fact ìkan náà àwọn ìbéèrè tó lágbára tó wúwo ni nínú Bíbélì tó yẹ kí gbogbo ọmọ Ọlọ́run kó mọ̀ nípa ẹ̀ ni mo ṣe ní kí n mú wá. Ẹ ká lọ ka ẹsẹ̀ tí wọ́n rí fà sí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé ó jẹ́ àṣà mi tó má ti béèrè béèrè. Ẹ jẹ́ ká kọ́ lọ ka ẹsẹ̀ yẹn káwọ̀ bóyá àwọn amọ́mì wa ẹ̀ bóyá àwọn náà ti fi nǹkan kún bóyá òótọ́ náà dẹ̀ sọ. Luke chapter 22 verse 36 Bíbélì sọ pé nítorí náà ni ó wí fún wọn pé ṣùgbọ́n nísinsìnyí ẹni tí ó bá ní àpò owó kí ó mú un àti àpò pẹ̀lú ẹni tí kò bá sì ní idà kí ó tọ́ aṣọ rẹ̀ kí ó sì fi ra ọ̀kan. Bí a ti bá kà lóyún ìwé ẹ̀rí bẹ́ẹ̀ Jésù ló sọ bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa ló sọ̀rọ̀ yẹn tó tọ́. Ó ní then he said to them, but now he who has a money bag let him take it, and likewise a knapsack, and he who has no sword let him sell his garment and buy one. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ gangan ló ń bá wí inú ọ̀rọ̀ yẹn o kì í ṣe pé bóyá àwọn ará ta o àwọn ọmọ lẹ́yìn ẹ̀ tó kó sẹ́yìn àwọn ló ń sọ fún bẹ́ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ ìwà àti ṣe tèmi wọ́n máa sọ fún wa pé tá a bá ka ẹsẹ̀ kan nínú Bíbélì tàbí tẹ́nìkan bá kóòtù ẹsẹ̀ kan fún wa nínú Bíbélì ẹ má rọ́ọ̀ṣì dáhùn ẹ lọ kí ló fa ọ̀rọ̀ yẹn sìn kò ṣáà lè jí báyìí kó sùn kó dẹ̀ láyé báyìí pé ẹ̀yin ọmọ ẹ̀yìn mi ẹ lọ ra idà ẹ̀rọ ọ̀rọ̀ kan ti wáyé ó tó débẹ̀ yẹn.
so kó lè yé wa ẹ jẹ́ ká padà sínú ẹsẹ̀ yẹn mo sọ fún àwọn níta bá ti kàrọ̀ tí ó bá yé wa ẹ sún sókè díẹ̀ dẹ́dẹ́ lọ sàìdá àwọn báìbù kan wọ́n tiẹ̀ ṣe dáadáa dé pé wọ́n ní subheading tẹ́ bá ti ṣe àwọn báìbù kan pàápàá nu àwọn English Bibles yẹn tẹ́ bá ti ṣe báyìí pé subheading wọ́n lè kọ̀ọ̀kan tẹ́ bá wo àwọn bíbélì kan wà tẹ́ bá wo bíbélì tí mo lọ kà ń bẹ̀ yẹn ó ti ẹni ẹ̀ ti fẹ́ tú àṣírí ọ̀rọ̀ yẹn ó ti fẹ́ tú ìdáhùn so nǹkan tó rọrùn ní ìbéèrè tó rọrùn pátá ní ìbéèrè tó yẹ kéèyàn ronú sílẹ̀ méjì kó tó dáhùn now ẹ jẹ́ ká lọ bẹ̀rẹ̀ láti verse 35 tẹ́ bá wo bẹ̀rẹ̀ rí pé verse 36 nìyẹn Luke chapter 22 verse 35 ẹ ká lọ sí verse 35 ibẹ̀ ẹ lè máa gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yẹn gangan tí mo sọ yẹn pé àṣẹ nǹkan tí bẹ́ẹ̀ ń sọ ni now ní verse 35 bẹ́ẹ̀ sọ pé ó sì wí fún wọn pé nígbà tí mo rán yín lọ láì ní àpò owó àti àpò àti bàtà ọ̀daràn kan ṣòdà yín bí Jésù béèrè lọ́wọ́ àwọn ẹ̀yìn ẹ̀ ní ó ní nígbà tí mo rán yín lẹ́yìn rántí lọ́jọ́ sí nígbà tí mo rán yín pé tẹ́ bá ẹ má wọ bàtà ó yẹ kó ti yé wa pé Jésù sọ bẹ́ẹ̀ tó tọ́ ó ní ṣé ọ̀daràn ohunkóhun dá yín bí wọ́n sì dáhùn pé rárá verse 30 ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ gangan nìyẹn Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ṣé ẹ rántí lọ́jọ́ sí tẹ́ bá fẹ́ mọ ìtàn yẹn níbi tó ti sọ bẹ́ẹ̀ Luke chapter 10 ni láti verse 1 I think láti verse 1 tẹ́ bá kà lọ sàlẹ̀ ẹ̀ẹ́rì Jésù ní ṣé ẹ rántí nígbà tí mo sọ fún yín pé ẹ lọ kẹ́ lọ tó mú wọn ní méjì pé kẹ́ lọ bí sọ fún yín pé ó fún wọn ní agbára láti ṣiṣẹ́ àmì ó níbi tí wọ́n bá dé tí wọ́n bá ti gbà wọn kán wọlé tí wọ́n bá sọ pé rárá kan gbà bàtà ẹsẹ̀ wọn kán padà tó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ibi tí nǹkan Jésù rí fà sí gangan nìyẹn pé ṣé ẹ rántí nígbà tí mo sọ fún yín pé ẹ ṣe báyìí ẹ wá lọ báyìí mo fún yín ní agbára láti ṣiṣẹ́ àmì àti ẹ̀yánu tẹ bá délé kan tó má gba ẹ wọlé tàyà àfíà tó má fún yín lóúnjẹ ẹjẹ náà tó má fún yín ní ẹ̀bùn ẹgbàá ṣùgbọ́n tó má ń bá ti gbà yín ẹgbọ́n bàtà erùpẹ̀ ẹsẹ̀ yín ẹgbọ́n sílé wọn kẹ́ máa lọ ti yín Jésù rán wọn létí ọ̀rọ̀ yẹn now ẹ ká tẹ̀síwájú verse 36 nígbà tó ti sọ̀rọ̀ yẹn tó ti dá lóhùn Jésù ní nígbà náà ni ó wí fún wọn pé ṣùgbọ́n nísinsìnyí ẹni tó bá ní àpò owó kí ó mú àti àpò pẹ̀lú ẹni tí kò bá sì ní idà kí ó ta aṣọ rẹ̀ kí ó sì fi ra ọ̀kan ẹlòmíì tó bá kàn ka ibẹ̀ yẹn á wò pé sọ̀rọ̀ yẹn bára ń báyìí ọ̀rọ̀ yẹn tẹ̀léra wọn now Jésù sọ fún wọn yín pé nígbà tí mo ní kẹ́ ẹ nọ́gbà ẹ má mú pọ́ọ̀sì dání ẹ má mú aṣọ tẹ́ máa wọ̀ gan dání tó ti wà lọ́rùn yẹn náà ní kẹ́ ẹ wọ̀ lọ ẹ má mú spear cloth tàbí spear shoe tàbí spear anything ẹ ṣáà travel kẹ́ ẹ lọ bọ́dẹ̀ ẹ ṣe nìyẹn Jésù wa ní ṣé ìgbà tí mo wá ní kẹ́ ẹ lọ yẹn tẹ́ ẹ gbọ́ràn tẹ́ ẹ lọ yẹn ṣé nǹkan ọ̀daràn kóhun ó dá yín wọ́n ní rárá ọ̀daràn kóhun so níbẹ̀ yẹn Jésù ní fa àwọn sí wípé nígbà tẹ́ ẹ lọ yẹn ni pé àwọn náà dé wọ́n gbẹ̀bùn wá àpò wọn kún nǹkan tí bẹ́ẹ̀ yẹn pùfù nìyẹn pé bàtà àwọn máa fi padà wá ebi ò pa wọn náà wọ́n rí nǹkan mú bọ̀ àpò wọn kún náà mo fẹ́ ká fìyẹn sọ́kàn ọ̀rọ̀ tí mo sọ yẹn pé àpò wọn kún àpò wọn yẹn Jésù wá ń rí fáàsì ẹni tó bá tápò ẹ̀ tó ń pé ó mọ̀ pé kì í ṣe nìkan lòun náà kì í ṣe ní méjì wọn ò dé gbogbo ọpátá ọ̀rẹ́ lọ sílé ẹyọ kan so ìbùkún yẹn máa yàtọ̀ síra owó yẹn á yàtọ̀ síra ẹ̀bùn yẹn á yàtọ̀ síra nǹkan tí wọ́n try àti sọ ń bẹ̀ nìyẹn now wọ́n wá sọ fún yín pé ẹni tó bá ní àpò owó nínú yín o tàbí tó bá ní àpò míì tó ń kówó tiẹ̀ sí kó mówó jáde ńbẹ̀ ẹni tí ò bá wá rí owó kan mú yẹn pé gbogbo bó ṣe lọ tó yẹn kò rí enough money bí ó dẹ̀ ti ná gbogbo ẹ̀ tán ìwọ̀nba owó tó rí ó ti ná tán kó má ṣọ ẹ̀ kó lọ tà á ó ní kẹlọ fún owó ẹ̀ kẹlọ fi ṣe kí ni kẹlọ fi ra idà Jésù wá tẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀ ní verse 37 verse 38 la fẹ́ kàdé Jésù wá sọ pé nítorí mo wí fún yín pé èyí tí a ti kọ̀wé rẹ̀ kò lè ṣe kí ó má ṣẹ lára mi a sì kà á mọ́ àwọn arúfin nítorí àwọn ohun wọ̀nyí nípa ti èmi yóò wá sí ìmúṣẹ wọ́n sì wí pé ok ẹ jẹ́ kí n túmọ̀ verse 37 yìí ẹ jẹ́ kí n túkà ẹ jẹ́ kí n kà ní èdè òyìnbó náà kó lè kọ́ lọ garaga kí wọ́n padà sí èdè Yorùbá verse 7 kan yẹn ó ní for I say to you that this which is written must still be accomplished in me and it was numbered with the transgressors for the things concerning me have an end
now nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn kí n wá tuntun sọ ó ní nítorí pé mo wí fún yín pé èyí tí a ti kọ̀wé rẹ̀ kí ó lè ṣẹ mọ́ mi lára a sì kà á mọ́ àwọn arúfin nítorí àwọn ohun wọ̀nyí nípa ti èmi yóò ní ìmúṣẹ tàbí yóò wá sí ìmúṣẹ. now kí ni ìbẹ̀yẹn sọ fún wa? ọ̀rọ̀ yẹn kéré gan. ó ní ìdí ẹ̀ tí mo fi ní kẹ́ ẹ lọ ra idà ni pé àwọn nǹkan tí wọ́n sọ nípa mi kó lè wá sí ìmúṣẹ, pé kò dẹ̀ sí nǹkan tó sọ nípa mi pátá ìyẹn àwọn wòlíì tí ò ní wá sí ìmúṣẹ. verse 38 màá lálàyé tí màá ti mo ṣe ń bọ̀ mo fẹ́ afẹ́ kà kó lè yé wa pé kí ni Jésù bá débẹ̀ bí Jésù dẹ̀ ti dákẹ́ ọ̀rọ̀ sọ verse 38 ló dákẹ́ ọ̀rọ̀ sọ àwọn náà sì dá lóhùn wọ́n sì wí pé Olúwa ṣáà wò idà méjì ń bẹ níhìn yìí, ó sì wò fún wọn pé òyìn ti tó, idà méjì yẹn ti tó yín láti lò. now kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn gan? kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀? Jésù nìkan lọ ra idà. Ó kọ́ sọ fún yín pé ẹ̀ṣẹ̀ rántí pé mo sọ fún yín pé kẹ́ ẹ lọ ní méjì lọ́jọ́ sí, kẹ́ ẹ lọ pẹ̀lú ọwọ́ agbára ẹ sì padà dé fún mi testimony o. ṣé ìdí àti wà lápò yín o, ẹ ti rí ẹ̀bùn gbà o, ẹ mú àpò owó yín, ẹni tí owó ẹ̀ bá ti tán ẹ jẹ́ kó lọ ta aṣọ ẹ̀, ó yá ẹ lọ ra idà. ìdí tí mo fi kẹ́ lọ ra idà ni pé nǹkan pa mi àwọn prophecies àwọn àsọtẹ́lẹ̀ tán sọ nípa mi kó lè wá sí ìmúṣẹ ni mo sọ bẹ́ẹ̀ fún kẹ́ lọ ra idà o. ẹ má bìnrin arákùnrin kan ó kàn wọlé rẹ̀ ni ó ní ha ó ṣẹnu ààrẹ bẹ́ẹ̀ ni bíbélì láti kà á ebi kọ́ mo sọ story yẹn èmi lẹ́kọ̀ọ́ mo béèrè sá. now at the end of the day Jésù wá sọ pé tẹ bá ti taṣọ yẹn lọ ra idà, àwọn ọmọ yẹn wá ní ẹ wo èmi nídà èmi náà nídà. nínú gbọ́ àwọn ọmọ yẹn tó wà ń bẹ̀ lọ́jọ́ yẹn àwọn méjì wọ́n ní idà lọ́wọ́. so peradventure kìí ṣe pé wọ́n ra idà yẹn tẹ́lẹ̀, ó tó máa ṣẹlẹ̀ ni pé ara ẹ̀bùn tí wọ́n gbà nígbà tí wọ́n lọ mo rò bí àwọn ó ṣe kọjá pé àwọn méjì yẹn lọ pọ̀, ó ṣe wọ́n jọ wà papọ̀ ni kọjá pé ibi tí wọ́n lọ ara ẹ̀bùn tí wọ́n fún wọn nìyẹn pé bóyá àní enough money ní oṣù wọn idà yìí ti wà nù family wa wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láyé ìgbà yẹn idà yìí tàbí ẹ̀bùn kan ó lè jẹ́ ring, ó lè jẹ́ wọn bàbá mi ló fún mi ní aṣọ yìí ẹ̀sà ẹ̀ máa mú lọ torí pé nǹkan tó jọjú òun náà máa fi ń ṣe ẹ̀bùn nígbà yẹn. kò dàbí àwọn Kìrìsìtẹ́nì òde òní nǹkan tí ò ní lárí la máa fi ń ṣe Thanksgiving tiwa, ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwọn nǹkan tó jẹ́ mí nígbàgbé náà máa sábà lò. so mo bí pé idà yẹn kì í ṣe pé ìgbà díẹ̀ sọ́tọ́ náà lọ́ra wọ́n ti ní lápò, kì í ṣe pé wọ́n fi ń pààyàn kọ́ṣẹ́ ni pé ara honor something wọn ni tí wọ́n fún wọn ṣé ká pè ní honorarium ẹ̀yẹ tán fún wọn ni nígbà tí wọ́n lọ. now from the above passages tá a kà yìí kí la lè sọ pé a lè mú jáde ń bẹ̀ láti bàtà tí ń ka Bíbélì bẹ́yìn? wọ́n ta lè mú ni wípé ó fẹ́ jẹ́ kí wọ́n ní idà lọ́wọ́ kí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ nípa ẹ̀ kó lè wá sí ìmúṣẹ. now and as God will have it àwọn méjì ní Jésù ní ẹ̀yìn méjì tẹ́ níyẹn ó ti tó. now so mo ti dáhùn ìkan nínú ìbéèrè àwọn ọmọ mi wípé ṣé Jésù ó fẹ́ kó àwọn alákatakítí jọ ni? no. tó wá pé Jésù fẹ́ kó àwọn alákatakítí jọ ni wọn ò idà méjì ò tó yàn jagun kò tó yàn ṣe ráyọ̀tì ṣe lásọ fún tó wá pé fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹsẹ̀ yẹn lẹ́tí máa rí àṣírí ìyẹn ẹsẹ̀ 38 yẹn wípé àwọn méjì láwọn ní idà nínú àwọn mélòó ṣá àwọn yòókù yẹn ṣe pọ́npọ́n nìkan gbé ní àbúkúta nìkan ṣà irọ́ méjì yẹn ó ní nǹkan tí Jésù oh my God tẹ́lí àánú àwọn tó máa ń ní Bíbélì Ọlọ́run sí Ọlọ́run Bíbélì àánú máa ń ṣe mí ni kí ló dẹ̀ fà á mú ní òye tẹ́lí òye ọ̀rọ̀ Ọlọ́run yẹn ló yẹ ká máa bẹ̀bẹ̀ fún, kì í ṣe pé kí Ọlọ́run gbogbo ṣẹ́gun ayé yìí irọ́ o. tẹ́ bá ní òye ọ̀rọ̀ Ọlọ́run ogun ti in fact 90% ogun ayé ènìyàn máa ṣẹ́ níwájú Ọlọ́run àti ẹ̀mú sòtọ́ fún mi. Bíbélì màá ń sọ̀rọ̀ yìí Ọlọ́run tó rí ọ̀la látòní àtòníwò Ọlọ́run rí ọ̀la látàná so ó ti rí tèmi àtọ̀lá papọ̀ kàsà. now ẹ jẹ́ ká wá máa mú ká wá fẹ́ kó clear sí yẹn dáadáa. kí ni ọ̀rọ̀ Jésù? ó ní pé ọ̀rọ̀ Jésù tó fi ní kí wọ́n lọ ra idà ọ̀rọ̀ yẹn wà ní ẹsẹ̀ 37 ìkẹtàdínlógójì Luke chapter 22 verse 37. ó ní nítorí mo wí fún yín pé èyí tí a kọ̀wé rẹ̀ kí ó lè ṣẹ sí mi lára a sì kà á mọ́ àwọn arúfin. ọ̀rọ̀ yẹn lára prọfẹ́sì ló wà. wòlíì kan nínú Bíbélì nígbà tí ó ń sọ àsọtẹ́lẹ̀ mẹ̀sáyà tó ń bọ̀, ara àsọtẹ́lẹ̀ ẹ̀ tó sọ ni wípé mẹ̀sáyà yẹn o wọ́n á rí statement sọ lára ẹ̀ wípé àwọn hooligans ló ń kó kiri.
wọ́n á rí statement sọ lára ẹ̀ wípé àwọn alákatakítí náà ló ń bá ní papọ̀ pé àwọn tó bá ní papọ̀ yẹn wọ́n ti le jù bí àwọn ọmọ ọ̀rá ìṣà ni. Ó wà lára statement tó máa sọ sí mẹ̀sáyà yìí tẹ́tìmọ̀ pé òun gangan ni Jésù mẹ̀sáyà tí Bíbélì sọ̀rọ̀ nípa ẹ̀, because ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ayéjọ́ yẹn wọ́n fẹ́ describe Jésù kí àwọn ọmọ Israẹli lè mọ̀ pé ẹni tí Ọlọ́run sọ nìyẹn o, wọ́n lè describe hundreds of years ago, ìmí thousands of years ago wọ́n ti sọ̀rọ̀ yẹn. Now ibo ni prophecy yẹn wà? Ṣé rí tẹ́ bá fẹ́ rí prophecy tó kì jù tó le jù tó oh God tó wà so concise tó bọ́ sí déédéé orí tó lùṣọ́ ní déédéé orí gangan ẹ lọ sínú ìwé Isaiah 53 láti the first sentence yẹn. Oh my God, ó ní ta ni a fi apá Ọlọ́run hàn fún? Ta ló ti rí apá Ọlọ́run rí? Jésù Kristi ní apá Ọlọ́run. Wá bẹ̀rẹ̀ sí sọ, ṣé rí apá Ọlọ́run yẹn báyìí ní ó ṣe rí, ṣé rí apá Ọlọ́run yẹn báyìí ní ó ṣe rí. Ó sọ òun ló sọ wọ verse, ó sọ kanlẹ̀ ní délẹ̀ jẹ́jẹ́ verse ọ̀dún. Kò sí kan tó gbogbo prophecy tí wòlíì Isaiah sọ pátá nípa Jésù Kristi gbogbo prophecy ló ṣẹ o, ṣùgbọ́n Isaiah sọ details kéékèèké, all those small details ó dẹ̀ ṣẹ. Àwọn details wọ́n ní ṣe pé àti ẹ̀gbọ́n sọ pé ó máa kún fún ẹ̀ṣẹ̀ aráyé, details ńlá nìyẹn. Àwọn details tíntìn tí jọ pé ó wà hardly ló fi máa inú ẹ̀kọ́ bẹ́ẹ̀ máa ṣe ẹnu Isaiah ní àwọn ọ̀rọ̀ ẹ̀ ti jáde. So bàtà dé verse 12 nínú bí ó ṣe ń túmọ̀ ta ni Messiah tó máa gba aráyé là tó jẹ́ apá Ọlọ́run. Ó wá dé verse 12 ó wá sọ kíní kan bẹ́ẹ̀. Ó wá ní nítorí náà èmi yóò fún ní ìpín pẹ̀lú àwọn ẹni ńlá, pé ẹni Messiah yẹn á ní ìpín pẹ̀lú àwọn ẹni ńlá. Yẹn ni pé àwọn ẹni ńlá wọn á wá. Ẹjọ́ sáwọn ẹni ńlá wà Jésù nígbà tí wọ́n wà. Ìjòyè kan tó ń kọ́ wa ní orin yẹn ní Sunday school nígbà táwa ní kéékèèké aṣèǹtà tí ìrìn lórí. Ìjòyè kan tó Jésù wà ní alẹ́ láti béèrè ọ̀nà gbàlà ó mọ́lẹ̀, olùkọ́ ní dáhùn tọ́tọ́ a ò lè ṣàtúnyìn bí a ò lè. Nígbà táwọn kékeré wọ́n kọ́ wa a lè gbàgbé orin yẹn, gbogbo àwọn ẹ̀kọ́ tá a kọ́ dàsọ àwọn láìkì ṣọ́ọ̀ṣì ọmọdé gan. Téèyàn bá fẹ́ jẹ́ kí ìjọ kó níláárí àti kékeré, àwọn ọmọdé ní kẹ́ focus lórí àwọn gan ló máa àwọn àgbàlagbà ṣe pé níta máa ṣe wà náà ọmọdé náà ń change wọn lágbàlagbà change àgbàlagbà bá ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run fúnra ẹ̀ lóko òótọ́ ọbẹ̀ nìyẹn. Ẹ̀rí wọn ló máa ní ìpín pẹ̀lú àwọn ẹni ńlá. Ó tẹ̀síwájú ní yóò sì pín ìkógun pẹ̀lú àwọn alágbára. Jésù náà sọ̀rọ̀ yẹn, wọ́n ní torí pé òun jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ fún ikú, pé olùgbàlà òun ló máa yí ìdá rẹ̀ fún ikú, kìí ṣe pé àwọn lágbára lé lórí níwọ̀n àrẹ́sẹ̀ ẹ̀rọ òun lórí ìlíìsì ara ẹ̀ fún ikú. Àdẹ̀mọ̀ pé òótọ́ ni. Ó wá débi oní a sì kà á mọ́ àwọn alárékọjá. Èdè ìwé ẹ̀ sọ pé he was numbered with the transgressors. Mo ní Bible translation kan tó ní he was counted among criminals. Bẹ́ẹ̀ni Jésù mọ̀ pé a ti sọ̀rọ̀ yìí nípa òun, ó dẹ̀ gbọ́dọ̀ wá sí náà ọ̀rọ̀ yẹn á bẹ̀rẹ̀ sí trigger nígbà Jésù rán wọn jáde lọ kán lọ ó yẹ ẹ lọ ní méjì ẹ múra yín ó yẹ máa lọ ẹ lọ wàásù, ó fún ọ ní agbára láti ṣe àmà àti ṣe ìyanu. Wọ́n dẹ̀ padà dé wọ́n pé Olúwa nǹkan ṣẹlẹ̀, agbára Ọlọ́run ti ṣẹ́. Wọ́n padà wọ́n fún ní good news. Nínú ẹ̀ ni wọ́n ti fún àwọn méjì kan ní sword. Now sword ó fẹ́ wà ṣúọ̀ bóyá wọ́n ní sword lọ́wọ́ torí pé ìkíní kan súnmọ́lé kíní kan fẹ́ ṣẹlẹ̀ tóun ti fún ayé tí wọ́n. Ó wá sọ fún wọn ní ẹ ti lọ́wọ́ báyìí ó yẹ lọ́ra sword wọ́n á ní ẹnì kíní wọ́n á kára wọn ó dà pé wọ́n ní sword ìwọ náà ní ẹ̀sà àmà ní sword méjì láàrin gbogbo wa yẹn ti tó. Jésù ní just one sword. Bẹ́ẹ̀ ni kí wàá ní ìmúṣẹ ọ̀rọ̀ yẹn bolo ti wá ṣẹ. Ìdíkẹ́ tẹ́gbọ́n mọ̀ pé Ọlọ́run la máa jẹ́ gbogbo agbára lórí wájú rẹ́yìn ó ráàrin àwa la mọ́ sìn. Nígbà tá a dé ìwé Luke yẹn náà ní ṣe pé ibi tá a ti ń sọ̀rọ̀ ní Luke 22 ní ìwé Luke yẹn 22 yẹn gbàtà wá lọ́ọ̀sálẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Jésù ti mọ̀ ìbéèrè tí Jésù béèrè ọ̀tún kí ni kan fẹ́ ṣẹlẹ̀ náà ó mà sì kú prophecy kan. Ó yẹ ṣàlẹ̀ tó ní wo yín tẹ̀tẹ̀ ìgbàjọ́ yẹn kọ̀ ó yá ẹ lọ rà yín tí ò bá lówó lọ́wọ́ ẹ lọ taṣọ ẹ báyìí kó lọ ra ìdà sọ́wọ́. Wọ́n láwọn ní méjì yẹn dáa. Ní Luke chapter 22 verse 47 a máa fẹ́ kàdé chapter 51 47 to 51 mo n try láti round up náà ẹ má bínú.
Luke 22, 47, 48, 49, 50 and 51. Bí wọ́n sì ń sọ lọ́wọ́, kíyèsí ọ̀pọ̀ ènìyàn àti ẹni tí a ń pè ní Júdásì, ọ̀kan nínú àwọn 12, ó ṣáájú wọn. Ó yẹ kẹ́ ti mọ̀ bẹ̀ yẹn. Ó súnmọ́ Jésù láti fi ẹnu kò ó ní ẹnu. Jésù sì wí fún pé, Júdásì, ìwọ yóò wá fi ẹnu kò mí lẹ́nu fi ọmọ ènìyàn hàn bí? Nígbà 49 verse 9, ó nígbà tí àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ ń wo bí nǹkan yóò ti já sí, wọ́n bi pé, Olúwa, kí àwa fi idà ṣá wọn. Ṣé ti rántí bẹ́ẹ̀? Nígbà ṣe ti rántí ọ̀rọ̀ idà, ẹ rántí pé Jésù sọ̀rọ̀ idà. Believe wọn ní pé idà tí Jésù ní kí wọ́n lọ rà yẹn, àsìkò ogun ti tó nìyẹn, kábẹ̀sí pààyàn lọ́n ti wá. Ṣé pé ó yẹ kẹ́ mọ̀ pé àwọn ọmọ lẹ́yìn gbà Jésù kú tán. That's why tó fi jẹ́ kí àwọn ọmọ Ọlọ́run káwọ́ ẹ̀mí mọ́rí. Gbà Jésù kú tán, tẹ̀mọ́ wọnú ayé wọn lòye tó yé wọn. Bẹ́ẹ̀ ni ìgbà tí Jésù kú tán, nígbà tó Jésù wà láàrin wọn, òye bẹ́ẹ̀ yé wọn. Wọ́n bèèrè lọ Jésù pé ẹ̀sìkìsà, kí ló ṣẹlẹ̀ ń bí? Ẹ ti gbàgbé ní ẹni káràdà lọ́jọ́ sí, ẹ jẹ́ ká máa ṣá àwọn èèyàn lọ, ká máa ṣe pé àwọn jàǹdùkú ló sọ bẹ́ẹ̀. Àwọn jàǹdùkú ló lè sọ bẹ́ẹ̀, tó rẹ̀ bá ní pé ọ̀rọ̀ òye wọn mọ́ọ̀tì ń gbà yẹn, wọn ò jiná nínú ìgbàgbọ́. Tó tẹ́yọ̀ bá jiná nínú ìgbàgbọ́, oríṣiríṣi lá máa lù pọ̀ mọ́ra. Wọ́n ní tẹ̀sẹ̀ lébọ̀, á ní bẹ́ẹ̀ ni kò jiná nínú ìgbàgbọ́ ni. A ní àwa sí yóò travel lọlé, àwọn kó ẹ̀ wá ní kó mú nǹkan kó sáré ṣe é, ó ti yẹ blade wọn ṣá wọn ni ó yá fẹ́ra á gbà á torí pé kí ni o kò ní ẹ̀mí mọ́. Abáwọn ọmọlẹ́yìn báyìí wọ́n ṣe gẹ́lẹ́ náà nìyẹn, nominal Christians. Àfìgbà tí ẹ̀mí Ọlọ́run wọnú ayé wọn ẹ̀yọ ní ọjọ́ Pentecost, àwọn náà wá dínà, àwọn náà wá gbóná tọkàntara. Òun náà máa sọ fáwọn èèyàn tẹ́lẹ̀ máa ní pásọ̀ yẹn ṣe miracle ni, ṣé Jésù ò fáwọn ọmọ ẹ̀yẹn ní agbára kan ló ṣe miracle ni? Kí ni wọ́n gbà yẹn? Ṣé bírédè èdè náà ń ṣe tí wọ́n bá jà, wọ́n jà sí olórí, èmi rẹ̀ kí n ṣọ̀gá. Àwọn stupid question máa bèèrè lọ Jésù, ẹjọ́ níjọba yín ta ló máa ṣe prime minister? Àwọn kan tó ń béèrè nìyẹn kò yé wọn. Òun náà àṣẹ yẹn máa ṣẹ. Wọ́n béèrè pé báwo ni ká ṣe nígbà tá a dé verse 50. Wọ́n sì béèrè yẹn. Jésù ò tí ì dá wọn lóhùn pé Olúwa wa jẹ́ ká fàdà àwọn tẹ́ni àgbẹ̀yìn lẹ́sọ̀ ọ̀rọ̀ dà ní ká máa ṣáórí lọ́n ti wà. Báwọn ọmọ ìrẹ́ ìṣàṣẹ ń ṣe gẹ́lẹ́. Verse 50 wá ní ọ̀kan nínú wọ́n sì fi idà ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì gé tí ọ̀tún rẹ̀ sọ́nà. Ẹ kó ti yé yí mẹ́yẹn. Èyí kan ò tí ẹ̀ dúró gba ìsìn lọ́dọ̀ Jésù pé ìwé ni wọ́n béèrè yìí ló kàn fa idà yọ ní bóyá orí ẹ̀gán ló fẹ́ bẹ́ tíyẹn yẹ tó gé etí dànù. Bíbélì sọ pé etí ọ̀tún ó rẹ́ etí yẹn dànù. Ṣùgbọ́n Jésù dáhùn wípé kò gbọ́dọ̀ ṣe èyí mọ́, ní tó ṣe má dàrú ẹ̀wò mọ́. Mi ò ní kẹ́ nǹkan tí yẹn sọ pé mi ní kẹ́ ra ìdá pé a fẹ́ fọ́ọ̀mù terrorist organization. No, prophecy kan ló gbọ́dọ̀ ṣe ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ṣẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ èrò. So that's why one of the accusations of because Jésù ní pé rebels ló kójọ criminal ni, because that prophecy must come to pass. Ó ní Jésù ní pé kò gbọ́dọ̀ ṣe èyí mọ́, ó sì fi ọwọ́ rẹ̀ tọ́ ní etí, ó sì wò sàn. Òun ni ìyá yẹn màmá yẹn kọni sí, òun ló dẹ etí padà fi létí so kì í ṣe pé ó fẹ́ kàn jagun, kì í ṣe pé ó like violence. Prophecy kan ti wà nínú gbogbo prophecy tí wọ́n sọ fún bó ṣe máa ṣe kò yí ẹnikẹ́ni pé how will Jésù Kristi Olúwa wa nìyẹn tó fẹ́ kú fún ẹ̀ṣẹ̀ ló fẹ́ kú fún, àtún wá jẹ́ terrorist kẹ̀. Wọ́n sọ pé wọ́n máa kà mọ́ àwọn ọmọ ráìsà, wọ́n máa sọ pé kí ni àwọn arúfin ni àwọn èèyàn ò tẹ̀lófin, àwọn onídèédé ni wọ́n. Jésù wa nínú ẹ̀ṣẹ̀ ti nídà torí ó gbọ́dọ̀ make sure pé prophecy yẹn ó ṣẹ nípa olùgbàlà. Ó ń pọ́ǹtì ọ̀rọ̀ Ọlọ́run síra yìí pé òun ní o tẹ́ máa sọ pé olùgbàlà ń bọ̀, òun jẹ́ olùgbàlà. So bí ìdáhùn ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn. Ní summary, a prophecy was given that it will be found among the transgressors. When he sent them out, some of them received sword as gifts. Àwọn ìmábìnrin mọ̀ ń kàkà tí mo kọ́lẹ̀ sí bí ní ìdí gbogbo kọ́ gbogbo ẹgbẹ́ ìkíní àkọ́ ni pé àsọlẹ̀ kan ti jáde tẹ́lẹ̀ pé wọ́n á kà mọ́ àwọn criminals, pé àárín àwọn criminals ló ń gbé. So ọlọ́dẹ bàbá ṣe kí àwọn prophecy yẹn kó lè wá sí ìmúṣẹ. Àwọn ọmọ èèyàn nígbà tí wọ́n jáde ní méjì lọ wàásù ìgbàlà fún àwọn ènìyàn, ẹ̀dà méjì wà lára ẹ̀bùn tí wọ́n rí gbà padà. Àwọn ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ń súnmọ́ ìgbẹ́ wọn káàkiri. Lẹ́nu kẹta ni wípé wọ́n fi ìwà yẹn hàn, ìwà ọmọ ráìsà ọ̀hún wọ́n fi hàn lójú gbogbo èrò.
torí pé èrò ló tẹ̀lé Júdásì wá wìtìwìtì ẹ̀yìn kan wá mú àwọn ọmọ ogun wà bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣọ́ ọba wà bẹ́ẹ̀ àwọn olórí àlùfáà wà lára wọn ẹ̀yìn àwọn Farisí àwọn Sadusí àwọn gan ògbẹ́yìn àwọn aráàlú gan kọ̀ọ̀kan ẹ̀yìn ohun ògbẹ́yìn wọ́n sọ pé criminal ni wọ́n fẹ́ wá mú so nǹkan tí Bíbélì tó ń tọ́ àyà sọ yẹn pé nígbà tí wọ́n mú Jésù ohun táwọn yẹn sọ ni pé àní àwọn criminal ló wà tẹ́ bá rí tí ìbá ṣe pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run apá wúwa dànù ni ara prophecy Bíbélì ni òun ló ṣẹ ìyẹn lè fi rí bẹ́ẹ̀ tí Jésù fi sọ fún ẹ pé ṣé kán lọ ra idà prophecy yẹn lè ṣẹ ni kì í ṣe pé ó ń kó terrorist organization jọ ibi tí a máa mú ẹ̀kọ́ yẹn wá sí ìdáhùn dúró sí nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ sísá wa tí wọ́n béèrè yẹn mo gbàdúrà pé òye ọ̀rọ̀ Ọlọ́run á máa yé wa sí ẹ̀jẹ̀ àgbàdua Ọlọ́run wa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ tí a tún rí lónìí nínú ọ̀rọ̀ yín adúpẹ́ lọ́wọ́ nítorí pé ọ̀rọ̀ yín tó yí ó tún tàn ìmọ́lẹ̀ ọ̀tun sínú ayé wa bá gbọ́ ọpẹ́ wa agbára tí a ó fi ọ̀rọ̀ yín sínú ìwà àti ìṣe Olúwa jẹ́ kó wọ inú ayé wa mo gbàdúrà lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí pé lábẹ́ bó ti kúrò ẹ ò lè kú sínú òpè Ọlọ́run yóò fi òye ọ̀rọ̀ rẹ̀ yé yín òkú ní fúnra lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah. Thank you and God bless you.